lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀hún kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Al-janazatu kal-walima. Àfọ̀lá ń ṣe bí ìgbà tá ń ṣe wòlímà yìí. Kí kálukú wa ká jókòó jẹ́. Ọ̀fọ̀ ṣe ìmámù àgbà. Bẹ́ẹ̀ni, ọ̀kan nínú àwọn aṣọ ara wọn lọ́lọ́ ẹ̀. Èmi rí nǹkan tẹ́ ẹ ṣe tí ò sí ń bẹ̀, n ò rí nǹkan. Ẹ wàá ṣe nǹkan, wàá ní sáyì bí ń bẹ̀. Yóò jókòó bil adabi. Yóò máa rìn bọ̀ bil akli wal hikima. Bàbá wa ní ká sọ bí tó fẹ́ wá dé ní tèmi o, èyàn ó sì sí wá síse. Ẹ dákun tó rọ lọ́hun, gbogbo ẹni ó bá mọ̀ pé ọjọ́ tòun ń bọ̀ lọ́nà. Bàbá ó ṣàdúrà gbogbo táǹkà àti àtàwọn onírìsáàwù ká gbogbo ọ̀ràn Ọlọ́run. Nítorí kápọ̀ Ọlọ́run náà ní sàárà. Àwọn míì wá máa ṣe sàárà ara wọn kó tó kú ọ̀dáyé toró sàárà lè dàrú lẹ́yìn ẹ̀. Lọ́dọ̀ ọ̀rẹ́ mi Yahya Murtada, bàbá ọdún 8 ló fi jòkó lọ́dọ̀ rẹ̀. Ẹ̀wọ̀rọ̀ arí ìbí ti dà. Alhamdulillah. Tí àwọn ẹni Ọlọ́run bá wá fẹ́ lọ báyìí, gbogbo wa bá ti jòkó yìí ní ọ̀sẹ̀lẹ̀ sí, màláíkà kan tàláànú ní ọkọ̀ lọ léyàn tí. Àbí Màkínì. Ǹdé ńlẹ̀ lọ bá. Anahu Bọ́lá. Abdul Makin, òun ló lọ́rọ̀ yìí, òun ló sọ báyìí. Ìsá àdọ́rọ̀lì ìsánẹ̀lì mọ́tù. Tó bá ṣetán tí ó pa ẹni rẹ̀, yóò wá sẹ́ndì ẹ̀ lọ. Rùkọ́ọ̀lù lílí Málákì. Wọ́n màláíkà Ǹdé ńlẹ̀ lọ wò, ṣe tó mú. Mìíràn àṣàwú. Gbóòórùn èrí rẹ̀ náà. Ẹni tó fẹ́ pààyàn, má ti pa á. Fi mú rẹ̀ ọrùn ẹ̀rí rẹ̀ wò, kí ní rùn bẹ́ẹ̀? Kọ́lá. Màláíkà yóò dáhùn. Àjídù fi ìrà sí Kùrìánà. Wọ́n bá nǹkan kan lérí Al-Qur'ani ní bẹ́ẹ̀ wọ́n tó hétì aláàfá. Tó hétì Al-Qur'ani okùnbí tó wọ̀ lọ́rùn. Túnmọ̀ ìgbọ́lù lẹ́wù. Padà lọ, màláíkà padà tó lọ bí lọ wòwò. Sọ́mì kò nígbà wú. Lọ lè gbóòórùn ọkàn, èrí yàtọ̀ sọ́kàn. Kọ́lá. Gbogbo tí ń bẹ lérí ẹni tí ó fẹ́ kó dá fọ́mọlákejì, aburú ní kún bẹ́ẹ̀. Kọ́lá. Tọkàn rèé lọ gbóòórùn rẹ̀ wá kí lọ bá ń bẹ̀. Àjídù fi ìkọlì bí àsíàmà. Ebi ọmọ pa kò sì ní jẹun, yóò sì máa fáwọn ọmọ ọlọ́mọ lóúnjẹ. Síyámù tí ẹ̀ ti ń gbànú. Túnmọ̀ ìgbọ́lù lílí Málákì. Padà lọ kó mọ́ mo ti gbọ́ òórùn èyún náà. Sọ́mì kọ́dà mẹ́rin. Lọ gbọ́ òórùn ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Kọ́lá. Ọyọ́ wa dáhùn pé Àjídù fi kọ́dà mẹ́rin. Àlìkíyàmá Àkíyàmá. kò sí báyìí ó ti fún tó rákà 4 ni 2 ni yóò dìde lọ́gànjọ́. Ẹrù yìí pọ̀ ọlọ́, ẹrù yìí pọ̀ ọlọ́, bá ń gbé. Àtàlùkùránì lẹ́rí, àtàwẹ̀ lọ́kàn,
àti tí ìdẹ́sí lọ́run lẹ́sẹ̀ èwo lẹ bá àbá àwọn aríbi tẹ̀ wá níbẹ̀ lára wọn. ṣé wọ Hamza. ó kó láàrin wa bọ́ bá farabalẹ̀ ìṣẹ́jú méjì náà nílò ọ̀ràn tàfáàrí ibi kọjá kápá ń to kinní kan ọmọ kéwú mà ó lo kéwú lò kò síbi tí ó pàdé wa yóò bọ́ bàtà ni àmọ̀pá lọ́jọ́ lérí jù lọ àmọ̀pá ti ń bẹ́ pẹ́ bí ọba pẹ́pẹ́ lékè náà ṣe ẹni tó ọ̀kọ́ ń kéwú ló ṣe fún yóò tún ní wọ́n kó tíra wá rẹ̀ gẹ̀dẹ̀ fún mi ọlọ́wọ́ wọlá Hamza ti ṣáájú Hamza ti ṣáájú tí Ànábì bẹ́lọ́n kọ́yọ̀ dẹ nìkan fún múnú àwọn méjèèjì yìí tọ́lọ́wọ́ wá kó àwọn méjèèjì bá ṣáájú ẹ̀dá òun wá gba ìsìláàmù ẹni wá pàdé rẹ̀ lójú ọ̀nà ó ní Ànábì ó tún ṣe báyìí lónìí wa tẹ́bi ń pa Hamza ó ní atẹ́sítẹ́mùhù ya lápáhù ìwọ wèrè yìí òun tún bú Ànábì lójú mi iná ní lèdè ní mo tọ́bẹ̀ ìsìlámù Ànábì ní mo ló ní mo tẹ̀lé gbogbo tẹ́ bá ṣe mọ́kà ẹ̀jẹ̀ ẹ̀ palẹ̀ mọ́ bí ìsìlámù ṣe dúró rẹ̀ ọlọ́nkọ́ wọlé ọjọ́ náà tá Musa bínú lọ́hùn tọ́wọ́ gba ìsìlámù tí ìsìlámù fi wá dọ́gba dòní ọlọ́mọ sábà wà sànú Musa jọ náà ìṣẹ́jú kan yókù ọmọ èèyàn lè dá nǹkan mà ìtọ́ bá gbìn kalẹ̀ lẹ́bi dáàmà 100 èèyàn lè kápá tọ́lọ̀ sí fún kalẹ̀ ó gbìn nǹkan kalẹ̀ sí lọ́rin ọ̀rẹ́ ní dáyámánì yóò fi tọrọ ẹnìkan bẹ́nu ọmọ kéwú lọ́dọ̀ tèmi bàbá mọ́kà àwọn òsùnkàn mọ́kà bí 40 ọdún kò rí àgbàlagbà sí ní ọdún tí wọ́n lọ mọ́kà Hamza wá ní tẹ́ẹ̀bá tí ń lọ mọ́kà ẹ sọ fún mi tẹ́ẹ̀bá ti rẹ́ni bòyí mọ́kà ẹ sọ fún mi ẹni yí wá lọ mọ́kà ẹ̀gbọ́n mú kò sọ fún un mọ́ nígbà tó gbọ́ mọ́kà inú rẹ̀ dùn àbá fẹ́ fún un ní káàdì tí ó jẹ́ pé tó bá ti dán kò ní pírẹ́bùlẹ́mù náwó gbogbo bí tó bá ti yọjú sí wọn máa bọ́ tọ́ ni ọwá padà wádìí ọwá padà sàǹfàní fàáfàá ẹwù ẹni Ọlọ́run tùtù ní ilé kò lè mú dídé ẹ bá ti rí ipò oníyànjú yóò ta ọlọ́rẹ̀ yóò ràn ọ́ lọ́wọ́ ó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò fi ràn ọ́ lọ́wọ́ wọ́n tún fi kúrú àdúnnà yóò sì ná ẹ̀mí rẹ̀ fún ọ nítorí ipò gbìyànjú dúnà ní mọ́nì tí èsì pé yóò wá sọ fún ọ pé èmi mọ sọ ọ́ dàbá ìyá àfáà mi nílé ayé gbà mí wọ́n ẹ sẹ́rẹ̀gùn kò ní sèrègùn gbogbo wa orí tá à ń ṣe à ń sèrègùn ni Hamza ò nírègùn sí bí wọ́n bá wá láwọn ń lọ bóun ní nǹkan tẹ̀sí àwọn ọlọ́mọdé ń tẹ́sí àjìrán kọ̀ wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan bí wọ́n bá wá gbìyànjú lọ bóun ní nǹkan tí wọ́n bá bóun ní nǹkan tí wọ́n kó nǹkan tí wọ́n láwọn ń lọ púpọ̀ ọmọ àwọn déèyàn mọ́tàrí bí wọ́n bá fún un tán ìtọ́ kọjá tó gbé wá yóò wá kó fún ọ pé máa tó kó lọ nítorí eléyìí Hamza ó ti wà níbi tó fún ó ti wà níbi tí ò sí wíńdò ó ti wà níbi tí ò sí fáànù ó ti wà níbi tí ò sábẹ̀bẹ̀ ìwọ Ọlọ́run palẹ̀ dé mọ́ ọ̀rọ̀ rẹ̀ dọ́wọ́ rẹ̀ wassalamu alaikum.